wá fi gómìnà Ṣèyí Mákindé mo fi kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá pàápàá jùlọ gómìnà Dàpọ̀ Abíọ́dún fún akitiyan wọn lórí olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. mo wá kó olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ fúnra wọn àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó kó lówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí mo kí yín o lágbára lọ́wọ́ ọlọ́ kúkú ní rí tí ó ba orúkọ yín jẹ́ èyí tẹ́ ẹ sì wà nú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí ń fa lọ́bọ́lọ́bọ́ yìí mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run ó mú yín kúrò nú ẹ̀ láyọ̀ àtàlàáfíà ẹ̀mí yín ò ní bá lọ àlùbáríkà àwọn tí Ọlọ́run kólé ayé lé lọ́wọ́. mo rò kí gbogbo wa pátá láti gbọ́ ń tó ṣẹlẹ̀ lónìí nílẹ̀ Ìbàdàn ní sẹkítẹ́rìàtì níbi tí sámántì ti gbé dunlẹ̀ ńlẹ̀ Ìbàdàn ẹ̀yin èèyàn yìí ẹ mọ̀ kú orí burúkú o ẹ mọ̀ kú òfò ẹ mọ̀ kú àdánù o kí ló dé bàbá lẹ́ni títí tá a bá ní ṣe bá padà lẹ́yìn ẹni ni. àti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ ti wà lórí pé àfi kẹ́ ẹ bá gbogbo nǹkan jẹ́ ẹ fẹ́ ṣòfò ni. ẹni pé mo dẹ̀ ṣe ètò kan níbi ìjọ bíi 4 sẹ́yìn nígbà tí ìyá rádaràda yìí yóò fò tó pera rẹ̀ níyàwó Abíọ́lá tí ń fọ́n ta ìjọba adélé ilé orí burúkú yìí wò lẹ́ ń dè. bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tọ́lọ́ ń gbé kalẹ̀ sórí àlééfà tí ó sì lo sáà yẹn pé tí ó lọ́dún 8 tí ò ní sí tí ó jí lọ́wọ́ ẹ̀ wò. ẹ fi bàbá yìí lọ́rùn lẹ̀ kẹjọ́ fẹ̀dọ̀ lórí òróǹro ẹ wá di gbádàgbọ̀n ẹ wá kọrí sí sẹkítẹ́rìàtì lọ́fíìsì gómìnà ní House of Chiefs ní sẹkítẹ́rìàtì ní House of Assembly ẹ wá lọ rèé fa fúláàgì orílẹ̀-èdè Nàìjíríà bọ́ọ̀lẹ̀ ẹ wá rí fúláàgì Yorùbá ní orí yìí ti burú ni. Yanu Onitiri ọ̀fẹ́ sọ́kù ayé ni. Kábíyèsí Ọlọ́run gọ́fà Ṣèyí Mákindé ẹ má bínú o bọ́ ọmọ rọ̀ yín mọ bẹ̀yìn gbogbo àwọn tẹ́ ẹ kó ń bẹ̀ yẹn pátápátá ẹ make sure pé wọ́n yẹgi fún wọn ẹ make sure pé wọ́n gbẹ̀mí wọn ẹ make sure pé ẹ̀ṣẹ̀ wọn kù gbogbo àwọn tó wá jọ̀gá wọn pátápátá tó rán wọn ẹ make sure pé gbogbo wọn pátápátá èyí tí bá ń bẹ́ lu èbó nù wọn ẹ fẹ̀ràn ẹ̀wọ̀n rẹ̀ ẹ fi ránṣẹ́ sí ẹ jẹ́ kí Interpol lọ gbé wọn wálé tó rán fẹ́ da orílẹ̀-èdè Nàìjíríà rú ni. nítòótọ́ lóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ń ṣe Yorùbá nation àmọ́ Yorùbá nation tá ń ṣe kì í ṣe wípé kó fi da ìlú rú àti lọ́mọ Yorùbá láàrẹ yá ní sùúrù kí ni wọ́n lọ ṣẹlẹ̀ nígbà tó lóyè Sunday Ìgbòho Òòṣà tó wálé tó wá sòkú yẹ gbogbo wa la gbọ́ ní tó sọ bí ṣe ń gbóríyìn fún President Bọ́lá Ahmed Tinubu ebi tá ń wò yìí a ṣe Yorùbá nation ọ̀pọ̀ yín lẹ̀ ṣe tó wà àbá dúpẹ́ ìgbà tá a rí nǹkan atẹ̀láṣẹ́wájú Bọ́lá Ahmed Tinubu tinú tọkàn pé ẹjẹ́ àfọmọ Yorùbá láàyè gbogbo bí bàtà ti gbé ń tawọ́ lẹ́sẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò bomi ìtura sí olórí burúkú ìyàwó Abíọ́lá yìí ìyàwó Abíọ́lá rádaràdá yìí ẹni tó jẹ́ wípé kò lásán aré lórí kọ́ òun náà lọ́mọ bó ṣe ti ọkọ rẹ̀ téèdèrò ẹ̀wọ̀n débi kó di èrò ọ̀run lónìí ọwọ́ àkàsọ sójà oko sáwọn kan lọ́rùn ọwọ́ àgbébọn lé wọn lọ́wọ́ ó ní wọ́n lọ rèé máa da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ láàmú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ̀ bá jẹ́ wọ́n yẹgi fún gbogbo àwọn tán kó yẹn tẹ́ ẹ̀ jẹ́ ẹ má yẹgi fún wọn o firing squad ẹ jẹ́ ká fẹ̀yìn gbogbo wọn ti àgbá kán dẹ̀ pa wọ́n dànù torí wípé lábẹ́ òfin ìdìtẹ̀ gba ìjọba ní tí wọ́n ṣe ìdìtẹ̀ gba ìjọba wọ́n fẹ́ dojú ìjọba ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí Mákindé wọ́n fẹ́ dojú rẹ̀ dé ni mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ kó lóye Sunday Ìgbòho kò fi ìṣẹ́jú kan mọ̀ nǹkan kan pa ẹ̀ yìí sì mú evidence wá torí màá play voice note tó ní í ṣe tó lóye Sunday Ìgbòho tàbí sọ̀rọ̀ ní kété dárí kìíní yàgá àwọn ọmọ nǹkan kan pa rẹ̀ o ẹ má do irọ́ mọ́ wọn ẹ má pa irọ́ mọ́ wọn ẹlẹ́dàá àwọn ọmọ pé wọn ò sí ń bẹ̀ o wọn ò bún ń gbọ́ o kí ló dé irú olórí burúkú wo nìyá Onítìrí yẹn fẹ́ jẹ́ irú ẹni ibi tí pamọ́ rẹ̀ balùwẹ̀ ńlọbìnrin yẹn mo dẹ̀ fẹ́ ká ẹ wo fídíò yẹn because ọ̀pọ̀ èèyàn lè ní àsọdùn ní kíní kan
Ọlọ́run ò ní jẹ́ mi ó sì ń di ìbàjẹ́ láéláé. Ọlọ́run ò ní jẹ́ at this my age lólórí burúkú kan wà á tàn mí pọ́ùn ti gbàṣẹ kan lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè kan. Don't you know Nigeria is an independent country? Bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ yapa kúrò lára Nàìjíríà kì í sọ̀nà olórí burúkú tí wọ ọ̀yá Onítìrí ń gbé gbà, kì í sọ̀nà òfò tí wọ ọ̀yá Onítìrí tó ń gbé gbà. Àtúrọ̀ tàbí èlùbọ́ gbogbo àwọn mídíà rẹ látòrí Ìjìnlẹ̀ Marcus gbogbo yín pátá níjọba Nàìjíríà ó gbé wá Nàìjíríà tẹ́sí wàá ṣẹ̀wọ̀n pẹ̀lára tẹ́ dá yìí. Ẹ̀yin náà ní October 1st òun náà lẹ lọ sí Amúlùdún FM ní Mọ́níyà tẹ lọ rèé hijack ẹ̀, tẹ lọ hijack rédíò station tẹ́lẹ̀ ẹ̀fẹ́ declare Yorùbá nation sàn gbé yín ṣépè ní tí yín fẹ́ bàjẹ́ ní tìrantìran. Olóyè Sunday Igboho wà nù kan à ń gbàdúrà kọ́lọ̀ wọn yọ tán yányá. Ẹ̀yin wá ń kórí burúkú ẹ fẹ́ máa kó ẹrẹ̀ yìí la àwọn èèyàn ò sì ní mọ̀ pé Igboho ò ní nǹkan kan ṣe pẹ̀lú Ìyá Onítìrí. Ìyá Onítìrí yìí ní ń dá ọwọ́ hú. Ẹni Ọlọ́run ò pè tí ń pera ẹ̀ nìyá Onítìrí. Ìtì mi fẹ́ já fún pé kí ni àwọn yálé àbí wọn mo lé mi ìwà gbógun ti ràn mí. Ẹnjìnì Abíọ́dún Olúwaṣèyí Mákindé gómìnà tí ń ṣe dáadáa lọ́wọ́ yàtọ̀ sí pé kò bá àmọ́ ṣe dáadáa gan. I'm well educated at this my age 36 years of age. Kéèyàn kan wá ní pé òun ti gbàṣẹ kan nìkan o torí náà ń kọ́ o kémi kó àdá kí n kó bọ́n. Ayé Ìyá Onítìrí ó bàjẹ́ ni àtàwọn ọmọ tó bí. Àmọ́ tiẹ̀ ń bẹ́ ń bi tó fi wọ́n pamọ́ sí. Àwọn ọmọ kó ẹ látòrí Kọ́lá Abíọ́lá wọ́n ń bẹ́ ń bi tán wà tí nǹkan kan ò ṣe wọ́n. Ọwọ́ á má àwọn ọmọ ọlọ́mọ ọlọ́rẹ̀ẹ́ fẹ̀mí wọn ṣòfò, ọmọ àwọn ọmọ ọlọ́mọ ọlọ́rẹ̀ẹ́ dẹ pápẹ́ kú fún wọn. Ẹni àǹtí ẹni ń ti ní ọ̀gọ̀ bí ẹni àǹtí o. Ẹ̀yin tẹ́ ẹ lọ jíṣẹ́ òfò orí yín ọ̀dàrú bí ẹni orí Ìyá Onítìrí ọ̀dàrú bí orí tiyín. Ẹ̀yin gángan lórí yín dàrú. Ẹ̀yin tẹ́ ẹ lọ rèé jíṣẹ́ òfò yẹn, ẹ̀yin gẹ́gẹ́ tí Ìyá Onítìrí tì tẹ́ ẹ lọ jíṣẹ́ yẹn, ẹ̀yin gẹ́gẹ́ lórí yín dàrú. Torí pé torí yín ọ̀bá dàrú ni ẹ ní gbé ìgbésẹ̀ ẹlẹ́sìn rìn tẹ́ ẹ gbé èyí tẹ́ ẹ gbé lákọ̀ọ́kọ́ abẹ́rẹ́ ti gbàgbé náà níjọ́ kìíní àná tẹ́ ẹ kó orí burúkú yín ní gọ́ọ̀mẹ́ntì àwùsí náà náà ti kó yín. Tẹ́ ẹ ní Ìyá Onítìrí lòun ti gbàṣẹ wípé wọ́n ní kóun lọ orílẹ̀-èdè kó lọ rèé ṣe kó lọ gba Nàìjíríà àbí nǹkan. Náà mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yẹn torí ọ̀pọ̀ èèyàn ọmọ tó ṣẹlẹ̀ lónìí ó dẹ̀ jẹ́ ohun ìbànújẹ́ fún èmi gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn. Kí ló jẹ́ ó jẹ́ ìbànújẹ́ fún mi ni wípé bá a bá porí ajá á perí ìkòkò tá a fi ṣe é. Kò sí bí wọ́n ṣe máa sọ̀rọ̀ Yorùbá nation táwọn kan tó mọ̀ mí mọ́ táà ní máa sọ̀rọ̀ pé omi alẹ́ àní kọ́ sí bẹ̀rẹ̀ sí ní gbóná létí ìtún wá sílé kọ́ sí bẹ̀rẹ̀ sí ní gbóná. Ọ̀pọ̀ èèyàn wá ní bóyá Olóyè Sunday Igboho ló tó wá kíní kan ẹyin tó tiẹ̀ kọ́ mà níbi Igboho ti ń fi ń dalẹ̀ rú o kíní kan o àwo kan o láláìsí pé ẹni ẹlẹ́ni ń bẹ́ lù tọ́ wà ń ṣe kíni ó ń bẹ ní ìlú tó wà. Màá fẹ́ kẹ́ ẹ wo fídíò yẹn kẹ́ ẹ má rí ń rí i pé bóyá mo kàn ń sọ àhéhé sọ. ń bọ̀ mo fẹ́ gbìyànjú kí n play fídíò yẹn ni. Ó ní mo fẹ́ play fídíò yẹn ní bí wọ́n ṣe fẹ́ gba secretariat Ìbàdàn. Ẹ ti rí hàn mo rò pé ẹ̀ ń rí hàn báwọn. Níbo wọ́n ti rí sọ́jà yúnífọ̀ọ̀mù, níbo wọ́n ti rí aṣọ mílítírì tí wọ́n wọ̀ ṣé ẹ ti rí wọn. Wọ́n wá ń bi wọ́n léèrè ọ̀rọ̀ wọ́n ní kàn wá gba orílẹ̀-èdè ni
ṣé ẹ ti rí a ẹ wò wọ́n dáadáa ṣe rí ibi tẹ́ ẹ wò yẹn ni à ń pè ní House of Chiefs Secretariat ẹ rí flag tán lọ rèé rì mọ́ bẹ́ẹ̀ ẹ rí flag tán lọ rì mọ́ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ rí dáadáa ni ẹ máa wo flag ẹ máa wo ibi tán lọ rí flag mọ́ o ṣe ti rí flag yẹn House of Chiefs nìyẹn ní Secretariat Ìbàdàn ilé lọ́balọ́ba ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ òun lẹ̀ ń wò yẹn àwọn ara wọn ẹ̀rí bí wọ́n ṣe mú wọn ẹ tó wá débẹ̀ bẹ̀rẹ̀ sí ní yìnbọn sáwọn àmọ̀tẹ́kùn ẹ yìnbọn sáwọn operation burst bíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀bá jẹ́ ká fẹ̀yìn yín tàgbà yóò dùn mí gan o yóò dùn mí gan wọ́n gbọ́dọ̀ fi ẹ̀yìn yín wọ́n gbọ́dọ̀ fi ti àgbá ni ẹ wò ó àwọn aládùúgbò wọn kalẹ̀ lẹ̀ yẹn ṣe ti rí hàn alámúta ni wọ́n ká máa wo yanrìn yẹn ká máa wo oòrùn ẹ ti rí hàn ẹ ti rí wọn wọ́n ní wọ́n máa wo oòrùn wọ́n ní wọ́n máa wo oòrùn àánú ńlẹ̀ lẹ́hùn tán wọ yúnífọ́ọ̀mù sẹ́ẹ̀nì rò pọ́n àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mo rò pé ń tá lò tá fi wọlé náà nìyẹn wọ́n ṣe bí ọmọ ológun Nàìjíríà láì mọ̀ wípé àwọn olórí burúkú tí ìyá Onitiri Bíọ́lá tó péré ẹ̀ láyà Moshood Káṣímáwò Abíọ́lá ó ní ṣe ti rí lágbára Ọlọ́run wọ́n pàréèdì wọn jọ Monday lẹ́yìn pàréèdì báyìí wọ́n lọ rèé fẹ̀yìn wọn tàgbá ni wọ́n lọ rèé pa wọ́n straight wọ́n lọ pa wọ́n ni lẹ́yìn tí wọ́n bá pàréèdì wọn tán àgbá ni wọ́n lọ rèé fẹ̀yìn wọn tì gbogbo wọn gbọ́dọ̀ kú now kẹ wá lè mọ̀ ẹ̀gbọ́n tí olóyè Sunday Igboho sọ. ṣé ẹ mọ̀ nípa ìgbésẹ̀ tó lọ ní Ìbàdàn lénìí gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ láti ìlú Ìbàdàn èní ní 13th of April. mò ń bọ̀ ẹ dákun ẹ̀gbọ́n àtà bá ti ń lo pálá sàráì fẹ́ kẹ́ gbọ́ ohùn olóyè Sunday Igboho ni fẹ́ kẹ́ gbọ́ ohùn wọn pé bàbá yìí ti bọ́ ta gbangba pé wọ́n ọmọ nǹkan kan ń pa rẹ o ẹ má pa irọ́ mọ́ ẹ sì má dàkọ̀ òun mọ́ o. àgbàdo Onitiri àdúgbò. Oh, I'm coming please. 13th of April 2024. ọyọ ẹ gbọ́ o. Ìbàdàn lénìí gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ láti ìlú Ìbàdàn èní ní 13th of April 2024 àṣẹ̀bá bàbá Akíntóyè sọ̀rọ̀ tán mo fẹ́ kí a gbọ́ látẹnu tiyín náà kí ọmọ Yorùbá lágbàáyé àti international community kó lè gbọ́ látẹnu yín ẹ bá wa gbóhùn sókè bàbá mi olóyè Igboho. ẹ ṣé gan mo dúpẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà orúkọ tèmi ní Sunday Adéyẹmọ tí gbogbo ọmọ Sunday Igboho mi ò mọ kankan pa ẹ mi ò mọ kankan pa ẹ mi ò dẹ̀ mọ àwọn tó ṣe gan mi ò mọ kankan pa ẹ so tèmi bá fẹ́ ṣe nǹkan tí a bá fẹ́ ṣe ẹni tí àìdá a fẹ́ ṣe rálì ni o àfẹ́jáde fún ṣọ́ọ̀gù Yorùbá nìsan ni o ẹ rí i pé àwa máa ń sọ síta màá ti sọ gbogbo yín náà ti sọ gbogbo àwọn mídíà wa máa sọ àwọn bàbá wa bá jẹ́ Akíntóyè sọ àdéjọ fọwọ́sowọ́pọ̀ gbogbo wa lájọ máa ń ṣe so ẹni tí tán bá ń ṣe tán lọ ń dá ṣe bóyá wọn lọ àtàkì gọọmenti ni o àtàkì báràkì sọ́jà ni o àtàkì báràkì ọlọ́pàá mi ò mọ kankan pa ẹ. ẹ ṣé gan bàbá wa kò ní rí bẹ́ẹ̀ lọ thank you so much. ṣé ẹ ti gbọ́ ohun tó lóyè Sunday Igboho ṣáwí fẹ́ẹ́ tí ọba gbọ́ dáadáa ó rèé olóyè Sunday Igboho ṣá láwọn ọmọ nǹkan kan nípa rẹ̀ o. mo dẹ̀ fẹ́ tó play ni o kí là wá dé báyìí. bàbá yìí lóhun ọmọ nǹkan kan ń pa ẹ̀ tó sì dá lójú pé kò mọ nǹkan kan bó ló tiẹ̀ ṣe fẹ́ mọ̀ ọ́ gbogbo gba ó ti ń fa kábíyèsí Ọlọ́run ìyá Onídìrí. èní ní 13th of April 2024 àṣẹ̀bá bàbá Akíntóyè sọ̀rọ̀ tán mo fẹ́ kí a gbọ́ látẹnu tiyín náà kí ọmọ Yorùbá lágbàáyé àti international community kó lè gbọ́ látẹnu yín ẹ bá wa gbóhùn sókè bàbá mi olóyè Igboho.
ẹ ṣé gan mo dúpẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà wẹ́ èmi orúkọ tèmi ní Sunday Adéyẹmọ tí gbogbo mọ̀ Sunday Igboho mi ò mọ kankan pa ẹ̀ mi ò mọ kankan pa ẹ̀ mi ò dẹ̀ mọ àwọn tó ṣe gan mi ò mọ kankan pa ẹ̀ so tèmi bá fẹ́ ṣe nǹkan tí a bá fẹ́ ṣe anything àìdá fẹ́ ṣe rálì ni o àfẹ́jáde fún ṣọ́ọ̀gù Yorùbá ní Sunday ẹ rí i pé àwa máa ń sọ síta màá ti sọ gbogbo yín náà ti sọ gbogbo àwọn mídíà wa máa sọ àwọn bàbá wa bá jẹ́ Akíntóyè sọ àdéjọ fọwọ́sowọ́pọ̀ gbogbo wa lájọ máa ń ṣe so ẹni tí tán bá ń ṣe tán lọ ń dá ṣe bóyá wọn lọ àtáàkì gọ́ọ̀mẹ̀ntì ni o àtáàkì báràkì sọ́jà ni o àtáàkì báràkì ọlọ́pàá mi ò mọ kankan pa ẹ̀. ẹ ṣé gan bàbá wa kò ní rí bẹ́ẹ̀ lọ thank you so much. olóyè Ìgbòho lẹ́tú gbọ́ lẹ́nu ẹ̀ yẹn. olóyè Sunday Ìgbòho ṣá wọn láwọn ọmọ nǹkan kan ń pa ẹ̀ mo wá ń rọ ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ káfàtà fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà bọ́yọ̀ wà ní àpò àbọ̀ wà nìkan o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà whether you like it or not. Onitiri mo wá ń rọ ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo ń rọ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of the State Security Service the Inspector General of Police mo rọ gbogbo yín pátápátá ẹ sòmọ̀pọ̀ ẹ wá ìyá Onítìrí bọ́ọ̀ta Madam Dupe Abiola Onitiri kó wá ṣàlàyé níbo náà ti rí aṣọ ọmọ ológun tí wọ́n kó fún àwọn èèyàn yìí àti ìbọn léwọ́ gbogbo ẹ̀ tán kó fún wọn tán fi lọ rèé kọlu ọ́fíìsì gómìnà ẹ jẹ́ ká make sure pé wọ́n gbé o kó wá ṣàlàyé fún àwọn ọmọ Nàìjíríà bó ṣe jẹ́ bẹ́ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ make sure wípé gómìnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé ò ní dààmú o ọ̀rọ̀ yìí ń ká mi láàgán o ẹ make sure pé gbogbo àwọn tẹ́ ẹ kó lé ní pátápátá wọ́n fi ẹ̀yìn wọn ti àgbá ni wọ́n dẹ̀ fáyà gbogbo wọn dànù àwọn kan tó wá wà káàkiri diaspora àwọn kọ̀ọ̀kan wà tán fún ìyá Onítìrí ní àtìlẹ́yìn láti máa da orílẹ̀-èdè Nàìjíríà rú wọ́n ń pe ọkùnrin kan ní Ìjìnlẹ̀ Marcus wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí ìrántí ó kọ wọn àmọ́ wà lórí afẹ́fẹ́ ẹ jẹ́ ń gbìyànjú kí n wò ó tí n bá lè rí ń fàwòrán ẹ̀ hàn yín orílẹ̀-èdè tó wà ẹ lọ rèé mú ẹ lọ mú wọn o ẹ lọ mú wọn kí ẹ wá fojú ba ilé ẹjọ́ kí ẹ wá jẹ́jọ́ ká wá ṣàlàyé fún ọmọ aráyé ìdí tí wọ́n fi fẹ́ da orílẹ̀-èdè Nàìjíríà rú ìyá Onítìrí ní interim government lòun fẹ́ create adelé interim government èèyàn máa declare interim láì ṣe pé ìjọba tí ń bẹ ń bẹ wó òun declare interim ìpínlẹ̀ Ọ̀yọ́ tí gómìnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé sì ń bẹ lọ́fíìsì tí ò sí nǹkan kan tí ó sì ń dì í ìjọba ẹ má sùn o ẹ má ṣàsùnpìyè ẹ má ṣàsùnpara bí bẹ́ẹ̀ kọ́ tá a bá tètè gbé ọ̀bọ gbọ̀gbẹ́ ọ̀bọ gbé abọ̀gbẹ́ o tá a bá tètè gbé ọ̀bọ gbọ̀gbẹ́ ọ̀bọ gbé abọ̀gbẹ́ ìyá Onítìrí ẹ jẹ́ kó wá jẹ́jọ́ lábẹ́ ìjọba bó ṣe ti ọkọ ẹ̀ rèé fún àwọn tó bá lóore ọ̀fẹ́ láti mọ̀ bó ṣe ń gbà yí ọkọ ẹ̀ nìyẹn tó ti ọkọ ẹ̀ ó lè ti àwa ọmọ Yorùbá lọ́pọ̀npọ̀n. ibi tá ti rí aṣọ ọmọ ológun tí wọ́n wọ̀ kán wá sọ o ìbọn tá kó fún wọn ẹni tó fún wọn ní lancet láti lo ìbọn kán wá ṣàlàyé ẹ̀. mo rọ ìjọba ẹnjìnì Abíọ́dún Olúwaṣèyí Mákindé mo sì rọ gbogbo ènìyàn pátápátá wípé tolóyè Sunday Adéyẹmọ ọmọ Adéyẹmọ ń bẹ lára rẹ̀ o ẹ má bá a kàn kún o kọ́ mọ́ nǹkan kan bí wọ́n ti wulẹ̀ kọ́ mọ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lónìí ẹ ń bá fẹ́ gba Yorùbá nation pẹ̀ lágídí kọ́ lọ gbà o ìyá Onítìrí
mo dúpẹ́ Abíọ́lá Onitiri òun ló fẹ́ gba Yorùbá nation tipátipá òun ló fẹ́ gba Yorùbá nation by fire by force òun náà ni ẹ lọ rèé mú ẹ lọ mú o ẹ lọ mú ní kíákíá ní wàrà ṣẹṣà. Mo rọ ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí pé arábìnrin yìí nínú táwọn ó ti ní àwọn ètò tó ti ṣe láti da ilẹ̀ Yorùbá rú. Àwọn tẹ́ ẹ rí lè nílẹ̀ rí o. Ìjìnlẹ̀ Marcus ló ṣagbátẹrù bí ẹ ṣe ra irinṣẹ́ fún àwọn ẹ̀yìn tí wọ́n fẹ́ dalẹ̀ Yorùbá rú. Èmi sì mọ̀ pé ó ń ṣe eléyìí pẹ̀lú látìlẹ́yìn àwọn kan ni. Àwọn tó fẹ́ dojú ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bolẹ̀. Àwọn náà ń bankróòlù ẹ̀. Mo wá fẹ́ kí ìjọba Nàìjíríà ẹ má fààyè gba yánmọ̀yánmọ́ o. Ẹ wo ojú Onítìrí ìkọ̀sán tó mọ ibi tí ń gbé. Àmọ́ tẹ bá ti lè declare rẹ̀ wanted. Tẹ place all eyes on her. Wọ́n ò rí mú o. Kó sì wá jẹ́jọ́. Ẹ má jẹ́ èèyàn kan ó da omi àlàáfíà ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ èèyàn kan ó dá láàmú o. Ẹ̀jẹ̀ ni Abíọ́dún Olúwaṣèyí Mákindé. Ọlọ́run ọba tó ti ń bá yín ṣèjọba nírọ̀rùn yóò túbọ̀ máa bá yín ṣe. Gbogbo àwọn tán kó pátápátá. Ṣègbéjọ́ kínní àná àwọn tán kó ẹ jẹ́ wọn gbà wọ́n lẹ̀ wọ́n gbọ́dọ̀ gbà wọ́n eléyìí lẹ̀ ẹ jẹ́ wọn lọ rèé pa wọ́n. Ẹ jẹ́ wọn lọ pa wọ́n. Ẹ jẹ́ wọn pa wọ́n kí gbogbo wọn káfẹ̀yìn wọn tàgbá tán sì dáná ìbọn fún wọn. Ẹ wá lọ rèé dojú ìbọn kàwọn Àmọ̀tẹ́kùn àti Operation Burst. Ẹ ti mọ̀ pé wọ́n ti múra ogun ni. Ẹ ti mọ̀ pé wọ́n ti múra àjà ni. Ṣé ìjọba náà ẹ̀yin náà wà máa fojú ẹ̀hẹ́ ẹ máa fi wò wọ́n. Ẹ máa fọwọ́ ẹ̀hẹ́ mú wọn ẹ máa fojú tẹ́ḿbẹ́lú wọn àbí. Àní dààmú o. Táwọn eléyìí bá wọ ilé ìjọba lóru wọn lè dáná sun ilé ìjọba. Ìwà ọwọ́ wọn ni gbogbo ohun tí Bíọ́lá Onítìrí tó plan nìyẹn. Kàkà kẹ́kọ̀ọ́ má jẹ́ ṣèṣe lóbìnrin yẹn fẹ́ lò. Ó lóun ìṣàwàdànù níbẹ̀nu voice note tó ti ṣe. Ó ti ṣe ẹ̀rí mo play rẹ̀ àwọn kan pè mí tẹ́ kó o máa sọ̀rọ̀ yóò nídìí lónìí kò ní í dáa fún yín ká dáa fún Onitiri. Ìmọ̀ Onitiri rí. I served wọ́n lọ detention man oṣù méjì ó lé. Ṣètò wa máa bá wọn lọ́wọ́ sí tí ọ̀yẹ́ ìfipá gba ìjọba. Mo dẹ̀ mọ̀ pé gbogbo tí yàrá ń fẹ́ ni ká declare Yorùbá nation as a terrorist group ṣé kò ti work towards it now. Àwọn tó ń ṣiṣẹ́ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ tó ń lò lànà òfin wọ́n ní wọn ò mọ̀ ọ́n ṣe. Onitiri ò fẹ́ kógun jàrán Yorùbá. Ọlọ́run ò ní fire fún ọ. Alálẹ̀ Yorùbá ò ní jí oríire gbámú. Gbogbo èso tó tara rẹ dáde Onitiri ìnira ní ọ̀jẹ̀ fún ọ. Ó ṣe jápínlẹ̀ Ọ̀yọ́ lọ dojú sọ. October 1st thank happy independence of orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́lọ́rẹ̀ẹ́ hijack radio station amúlùúdùn tó jẹ́ tìjọba àpapọ̀. Now again ẹ tó ti jáde ẹ tó ti ń ṣe same thing. Ẹ wá rò pé ìjọba ò fọwọ́ lẹ́rán wọ́n máa wo òyìn wọ́n wà ní káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere tí ẹ ò ní da Onitiri. Onitiri ò ní sí oríire ò ní ṣe kíni ò ní ṣe oríire. Ẹ jọ̀ọ́ ìjọba Nàìjíríà ẹ jẹ́ wọn ó gbé Onitiri o. Ẹ declare obìnrin wanted. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé ó mọ̀ wípé Onitiri ọ̀tá ìran Yorùbá ni ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà ni. She is more or less a terrorist. Ìyá Onitiri ló fẹ́ dá ogun sílẹ̀ Yorùbá o. Ìyá Onitiri ìyàwó Abíọ́lá ìyàwó Moshood Káṣímáwò Abíọ́lá gẹ́gẹ́ bó ti pera rẹ̀. Òun ló fẹ́ dá ogun sílẹ̀ Yorùbá o.
ẹ jẹ́ ń play ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣàlẹ̀ kan sí i. Bàbá Professor Banji Akíntóyè náà sọ tiwọn o. Tolóyè Sunday Igboho ní ẹ tó gbọ́ lẹ́ẹ̀kan sí i. Gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́, ṣé ẹ mọ̀ nípa lénìí gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ láti ìlú Ìbàdàn èní ní 13th of April 2024 àṣẹ̀bá bàbá Akíntóyè sọ̀rọ̀ tán. Mo fẹ́ kí a gbọ́ látẹnu tiyín náà kí ọmọ Yorùbá lágbàáyé àti international community kọ́ lè gbọ́ látẹnu yín. Ẹ bá wa gbóhùn sókè bàbá mi olóyè Igboho. Ẹ ṣé gan, mo dúpẹ́, mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. Èmi orúkọ tèmi ní Sunday Adéyẹmọ tí gbogbo mọ̀ Sunday Igboho. Mi ò mọ nǹkan kan pa ẹ̀, mi ò mọ nǹkan kan pa ẹ̀, mi ò dẹ̀ mọ àwọn tó ṣe gan, mi ò mọ nǹkan kan pa ẹ̀. So tèmi bá fẹ́ ṣe nǹkan, tá a bá fẹ́ ṣe anything, àìdá a fẹ́ ṣe rálì ni o, a fẹ́ jáde fún ṣọ́ọ̀gù Yorùbá nìsan ni o. Ẹ rí i pé àwa máa ń sọ síta, màá ti sọ, gbogbo yín náà ti sọ, gbogbo àwọn mídíà wa máa sọ, àwọn bàbá wa Banji Akíntóyè á sọ, àdéjọ fọwọ́sowọ́pọ̀ gbogbo wa lájọ máa ń ṣe. So anything tán wá ń ṣe tán lọ ń dá ṣe, bóyá wọn lọ àtáàkì gọ́ọ̀mẹ̀ntì ni o, àtáàkì báràkì sọ́jà ni o, àtáàkì báràkì ọlọ́pàá, mi ò mọ kankan pa ẹ̀. Ẹ ṣé gan bàbá wa, kò ní rí bẹ́ẹ̀ lọ. Thank you so much. ẹ tó gbọ́ lẹ́ẹ̀kan sí i. lẹ́nu ẹ̀yẹn lẹ́ni 13th April 2024. Ṣé ẹ mọ̀ nípa ìgbésẹ̀ tó lọ ní Ìbàdàn lẹ́ni gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ láti ìlú Ìbàdàn èní ní 13th of April 2024 àṣẹ̀bá bàbá Akíntóyè sọ̀rọ̀ tán. Mo fẹ́ kí a gbọ́ látẹnu tiyín náà kí ọmọ Yorùbá lágbàáyé àti international community kọ́ lè gbọ́ látẹnu yín. Ẹ bá wa gbóhùn sókè bàbá mi olóyè Igboho. Ẹ ṣé gan, mo dúpẹ́, mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. Èmi orúkọ tèmi ní Sunday Adéyẹmọ tí gbogbo mọ̀ Sunday Igboho. Mi ò mọ nǹkan kan pa ẹ̀, mi ò mọ nǹkan kan pa ẹ̀, mi ò dẹ̀ mọ àwọn tó ṣe gan, mi ò mọ nǹkan kan pa ẹ̀. So tèmi bá fẹ́ ṣe nǹkan, tá a bá fẹ́ ṣe anything, àìdá a fẹ́ ṣe rálì ni o, a fẹ́ jáde fún ṣọ́ọ̀gù Yorùbá nìsan ni o. Ẹ rí i pé àwa máa ń sọ síta, màá ti sọ, gbogbo yín náà ti sọ, gbogbo àwọn mídíà wa máa sọ, àwọn bàbá wa Banji Akíntóyè á sọ, àdéjọ fọwọ́sowọ́pọ̀ gbogbo wa lájọ máa ń ṣe. So anything tán wá ń ṣe tán lọ ń dá ṣe, bóyá wọn lọ àtáàkì gọ́ọ̀mẹ̀ntì ni o, àtáàkì báràkì sọ́jà ni o, àtáàkì báràkì ọlọ́pàá, mi ò mọ kankan pa ẹ̀. Ẹ ṣé gan bàbá wa, kò ní rí bẹ́ẹ̀ lọ. Thank you so much. Ó lẹ tó ti gbọ́ lẹ́ẹ̀kan sí i. Now fáwọn tí ń béèrè fẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ wo ètò yìí, fídíò ni wọ́n ṣe lọ́ọ̀dẹ̀ àtáàkì secretariat Ìbàdàn House of Chiefs lẹ́wọ̀ yẹn o. Wọ́n wọ sọmọ ológun, wọ́n dẹ̀ kó ìbọn dání. Wọ́n wọ sọmọ ológun, wọ́n dẹ̀ kó ìbọn dání. Ẹ ti rí ẹwà aláṣọ táwọ̀, wọ́n fi logo Yorùbá Nation sí èjìká aṣọ yẹn. Flag tí wọ́n talẹ̀ ń wò yẹn, that is iwájú House of Chiefs ní secretariat Ìbàdàn nílé lọ́balọ́ba, ibi táwọn Awólọ́wọ̀ ti bẹ̀rẹ̀ ìjọba Nàìjíríà, ìjọba Western Region. Ṣẹ̀dípáyé ìyá Onitiri ti bàjẹ́ àti gbogbo ẹni tí ń ṣàtìlẹ́yìn fún ayé wọn ti bàjẹ́ o. Ṣé ti rí yúnífọ́ọ̀mù tá ń wọ̀, yúnífọ́ọ̀mù àwọn ọmọ ológun, wọ́n fi logo Yorùbá Nation wọ́n fi sí èjìká ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo àwọn tẹ́ ẹ mú pátápátá ẹ lo executive order, ẹ yẹgi fún wa. Executive order ní kí gómìnà Ṣèyí Mákindé ó lò, ẹ yẹgi fún wa. Ká dẹni ìgbàgbé, ká dẹni àwátì, ká dẹni àgbégbìn, torí pé kí ni wọ́n fẹ́ pàlú lẹ́kún ni. Àwọn Àmọ̀tẹ́kùn tẹ́ dojú ìbọn kọ, àwọn Operation Pulse tẹ́ dojú ìbọn kọ ní secretariat, tọ́lọ́ bá gbẹ̀mí gbogbo wọn ń kọ́. Ẹ fẹ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀, Ọlọ́run ò ní fún yín ṣe. Ìbá náà dá yín lóhùn padà, á yan ga yín láyé. Wọ́n dá yín lóhùn, ẹ̀yin náà sì mọ̀ yàtọ̀ láàrin gírà àti gìráfù. Gbogbo àwọn tẹ́ ẹ wá kó lóòyẹ̀ yẹn, ẹ jẹ́ ká yẹgi fún wọn. Ẹ jẹ́ wọ́n yẹgi fún wa. Ẹ jẹ́ ní Abíọ́dún Olúwaṣèyí Mákindé,
gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Babájídé Rájí, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Ayédatiwa l'Ondo, gọ́vnà Abíọ́dún náà ní ìpínlẹ̀ Èkìtì, gọ́vnà Adélékè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ wà very very vigilant. Tẹ́rọ́rìsì tá a ní nísìn ìyá Onítìrí ni ó ti há ìbọn lé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ tí a fẹ́ fi gbógun ti ìran Yorùbá. Ìyá Onítìrí ọ̀fẹ́ràn ìran Yorùbá o, ọ̀tá ìran Yorùbá ni. Torí náà ńkọ́ ẹ treat ẹ gẹ́gẹ́ bí ọ̀tá, ẹ gbàgbé ọ̀rọ̀ ọkọ rẹ̀ Fáwọ̀ Abíọ́lá. Mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjàlẹ̀ àbẹ́yìí tí mo sọ yìí. Wọ́n náà fẹ́ fọ́ọ̀mù ìntẹ́rìmù. Àwọn ìntẹ́rìmù wọ́n ti ìntẹ́rìmù ara wọn báyìí o. Ìjọba délé wọ́n ti padà délé o. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo kó lóye Sunday Àdìsá ọmọ Adéyẹmọ lẹ́ẹ̀kan sí i. Mo kí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé, mo kí gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá pátápátá, mo kí lọ́ba lọ́ba, mo kí lóyè lóyè. Ẹ má sún o, ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ìyá Onítìrí ìyàwó Abíọ́lá ńlọ́fẹ́ kógun jàrán Yorùbá o, ńlọ́fẹ́ kógun jà orílẹ̀-èdè Nàìjíríà o. Ẹ̀yin náà ẹ má wàá sùn, ẹ má wararo, ẹ má balantia, ẹ jẹ́ kí ni, ẹ jẹ́ kíṣu ó dilẹ̀ lẹ́yìn àṣoṣo jẹ́. Àwọn mídíà tí ń lò bí Ìjìnlẹ̀ Marcus ń bá gbowó torí inú ọ̀rọ̀ tí Ìjìnlẹ̀ Marcus sọ máa padà tó wá sọ̀rọ̀ lórí ìyẹn náà. Inú ọ̀rọ̀ yẹn tó fi ń tako ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láì mọ̀ pọ́n gangan la fẹ́ dojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bolẹ̀. Ọlọ́run ó dojú gbogbo yín bolẹ̀ ni. Ẹ ṣé mo dúpẹ́ o. Èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sàn-án ọmọ agbọ́ yàyà mọ́yà ọmọ Nàìjíríà ni mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Orílẹ̀-èdè Nàìjíríà ó ní mò ń gbé, orílẹ̀-èdè Nàìjíríà ó ní mo ti ń mu, orílẹ̀-èdè Nàìjíríà ni mo ti ń ṣiṣẹ́, orílẹ̀-èdè Nàìjíríà ó ní mò ń sùn, orílẹ̀-èdè Nàìjíríà mo ti ń ṣe gbogbo nǹkan. Kí ló wá dé? Ọlọ́run yóò gba orílẹ̀-èdè tó bá fẹ́ gbà fún wa lásìkò tí ó rọrùn ní pẹ̀lú bàbá yẹn ṣe ń ṣiṣẹ́ wọn. Ìyá Onítìrí má fa ogun síran Yorùbá, ayé èrè ò ní dá, ó ṣòfò ní tọmọtọmọ. Àlùbáríkà àwọn tó lọ ń kórè ayé lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń tì Ìyá Onítìrí lẹ́yìn, gbogbo yín wanted nìyí, wọ́n fẹ̀yìn gbogbo yín tàgbà ni. Ẹ wo ó dàbọ̀.